Hello, ẹ̀yin èèyàn mi. Nọ́bà ní níṣe ni Ashley àtọmọ ẹ̀ àti gbogbo itú tán pa lánàá tán sọ pé wọ́n ń wá Adé Mákinwá, yes, Adé Mákinwá wọ́n ń wá. Tí gbogbo ààfin dàrú lánàá tán bẹ̀rẹ̀ sí ní wá tán sọ pé ó wọnú shrine kó jáde. Wọ́n dẹ̀ ti sọ tẹ́lẹ̀ pé kí Ashley lọ kà. Tí Ashley ò bá kà, shrine máa mú ọmọ yẹn. Tán bá wo ọmọ yẹn pé kì í ṣe ọmọ kábíyèsí, pé wọ́n máa seize ẹ̀. Àmọ́rú season tó fẹ́ seize ẹ̀ o. Bí wọ́n máa, I don't know, bẹ́ẹ̀ tí wọ́n ṣàní wọ́n máa seize ẹ̀. Kí ìyẹn tètè lọ jẹ́wọ́ ibi tí ó ti gbé Adé Mákinwá tó ti rá Adé Mákinwá, bóyá kábíyèsí ló fún lóyún ẹ̀ àbí ọkùnrin míì ló fún lóyún ẹ̀, pé torí ètùtù tó gbé lọ wọn ò gbà lọ́wọ́ ẹ̀ o. Wọ́n ní ìjọ́ kejì gan tó tún pè lọ́tún ní kó tún gbé ètùtù mi wá, wọ́n lé ètùtù yẹn wà ń bẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wá. Á jẹ́ pé ètùtù ọjọ́ kìíní ọjọ́ kejì kan ò gbà á. Bọ́dẹ̀ ṣe ní kó dẹ̀ jáde kò jáde tán fi wá throughout àná yẹn. Wọ́n ní after 3 hours wọ́n wá. Ashley fẹ́ képa rẹ̀. Ó ti dààmú tó ní ọmọ wọn ò gbọ́dọ̀ sọnù. Wọ́n wá ń sọ fún yín pé ṣùgbọ́n sọ fún yín pé kò lọ jẹ́wọ́ pé àwọn alálẹ̀ máa gba ọmọ yẹn, wọ́n máa mú un. Tí shrine bá dẹ̀ ti mú ọmọ yẹn, ó lè rí mọ́ o. Wọ́n náà sọ fún pé ó ti fẹ́ ya wèrè. Ó fẹ́ sun ti ẹ̀jẹ̀ jáde ní ojú ẹ̀ lánàá yẹn. Wọ́n ní kábíyèsí ni. Wọ́n ní tẹ́bìtì ò bá dẹ̀ pé kùsùn wọn fẹ̀yìn fẹ́ lẹ́yìn. Tí ó fi di pé wọ́n sì shrine. Wọ́n ní ẹ̀rù ti ẹ̀ bá kábíyèsí pé kí lélẹ̀. Ṣé wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀, wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀. Shrine ló máa seize ọmọ Ashley. Kí ló máa jẹ́ ìpín Ashley? Kí ló máa jẹ́ èrè Ashley tó bá tiẹ̀ fún tó tẹ̀ jẹ́ pé kábíyèsí ò tiẹ̀ gba wọ́n ní kì í ṣe ọmọ kábíyèsí. Ẹbí ẹ̀ dẹ̀ gbé nǹkan ẹ̀ fún pé kó kúrò láàfin. Ìyẹn ò wá bẹ́tà kó dẹ̀ gbé ọmọ lọ fún ọlọ́mọ. Ṣé ìyẹn ò wá bẹ́tà pé wọ́n ní shrine ní ààfin kábíyèsí Ọjájá pé wọ́n wá ọmọ tì ń bẹ̀. Irú seize ọmọ wo náà fẹ́ seize nínú shrine náà? Wọ́n ní kábíyèsí dààmú ló bẹ̀rẹ̀ sí ní pé gbogbo àwọn seers pé kán jọ kán wá bá wọn wá ọmọ. Ètùtù wo náà fẹ́ ṣe fún shrine? Èṣù wọn fẹ́ ṣe kíní kan. Nígbà tó wọ́n wá bọ̀ wọ́n ní ọmọ kékeré pé Tadé ní káwò lè lò wọ ibẹ̀. Tí wọ́n gba ètùtù àwọn àgbàlagbà yẹn, kò sẹ́nibọ̀dì tó lè sọ̀rọ̀ fún àwọn oníṣìírìn tí shrine máa fi dá ọmọ yẹn padà. Ètùtù tó wá lẹ̀ gbé wá, wọ́n gbé wá for nothing, wọ́n ti seize ọmọ. Bó ṣe rán Tadé ní káwò lọ nìyẹn. Wọ́n ní kán rán Tadé ní káwò. Wọ́n sọ nǹkan tí Tadé ní káwò máa sọ ní inú shrine. Tadé ní káwò ọmọ píníṣín ọmọ àná òun náà rán sínú shrine. Pé kó lọ bá àwọn oníṣìírìn. Wọ́n wá fún ètùtù tó máa ṣe fún àwọn oníṣìírìn. Káwọn oníṣìírìn wọ́n wá gba ètùtù Tadé ní káwò rí ọmọ gbọ́n nìkan ó bẹ̀ wọ́n níbi tó ń bẹ̀. Ẹ jọ̀ọ́ bá wọn fún àbúrò òun ni o. Kán jọ o. Kán fi ilẹ̀ o. Kán jọ kán má mú àbúrò òun lọ o. Kán má ṣe kíní o. Wọ́n ní ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti ọmọ that is Tadé ní káwò ọmọ Naomi. Òun ló jẹ́ kán rí ọmọ yẹn lánàá. Òun ló lọ bá àwọn alálẹ̀ sọ̀rọ̀ pé kán fi release ọmọ fún Tadé ní káwò. Wọ́n náà wo ti Tadé ní káwò. Wọ́n gba ètùtù ti Tadé ní káwò. Torí ọmọ yẹn lọmọ ọkọ perfect finish. Wọ́n ní ó máa ń bá àwọn shrine yẹn ó máa bá wọn sọ̀rọ̀. Torí máa ń lọ síbẹ̀ wọ́n máa ń fún ní àwọn vision tó máa ń jẹ́ fún àwọn aráàlú, tó máa ń jẹ́ fún bàbá ẹ̀,
tó máa ń wọ́n ròyìn pé láti bó ṣe kéré tó yẹn bó ṣiṣẹ́ takuntakun ó ń ríran òwú bẹ́ẹ̀ wọ́n ní òwú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni bíi ti Ọlọ́run ni bí Ọlọ́run ṣe ń lò ní ààfin yẹn fún kábíyèsí. Wọ́n lòun ni o píníṣì yẹn wọn ànáná fún ni ló bẹ̀ wọ́n ní Shrine tó fi release Adémákinwá fún wọn lánàá. Wọ́n ní bọ́kàn ṣe release ọmọ yẹn wọ́n ní kẹ́ wá wo bí ìdùnnú Ashley pé kì í ṣe tilẹ̀ yìí mọ́. Wọ́n ní Ashley dọ̀rùn bọ̀ because of ọmọ ẹ̀ tó ń wá. Àtìgbà ló ti sọ pé kí lòun tún lè ṣe without Queen Naomi láàfin yẹn àti Tádéníkàwò. Òun ti ṣu gbogbo ìbínú òun ti ṣu gbogbo owú jíjẹ òun ti ṣu gbogbo ẹ̀rúgudù òun ti sọ sínú omi ó ti sọ sínú igbó pé láyé kò sí nǹkan tóun tún máa bá Naomi ṣe ọ̀tá mọ́ ní ààfin. Pé Naomi ti di ọ̀rẹ́ òun láàfin. Àní I pray o kọ́lọ́run kó jẹ́ bẹ́ẹ̀ o ló jẹ́ kó rí bẹ́ẹ̀ o pé Naomi kò sí nǹkan tí Naomi bá ní kóun ṣe láyé yìí òun máa ṣe òun àti ọmọ Tádéníkàwò. Ó ní kò sáṣẹ tí Naomi pa tóun ò ní máa tẹ̀lé. Òun ti gbà pé Queen Naomi ni aláṣẹ ààfin yìí. Òun ti gbà pé Queen Naomi ni queen ní ilẹ̀ Ifẹ̀. Wọ́n ní ó kàkàkà sọ̀sọ̀sọ̀sọ̀ tó ń praise Naomi pé kò sí nǹkan tí Naomi tún fẹ́ ṣe ní ààfin tó máa bí òun nú. Àní kó rí bẹ́ẹ̀ o lórúkọ Jésù. At the end of the day wọ́n ní bí Mariam ṣe wọ ààfin lánàá kó dé níbi tó lọ wọ́n ní bó ṣe dé tó gbọ́ gbogbo information yẹn tó sọ ó ṣe kínní òun àti bó wà lọ bèèrè lọ pé ń gbọ́ kí lòun gbọ́. Wọ́n ní ó sọ pé ó ti gba Naomi gẹ́gẹ́ bí queen ní Ilé Ifẹ̀. Ó gba Naomi pé òde ẹ̀ bá Naomi jowú mọ́ òní bá Naomi ṣọ̀tẹ̀ mọ́ òun àtọmọ ẹ̀ wọ́n ti di èèyàn tiẹ̀ ìwọ náà ti di èèyàn tiwọn. Wọ́n ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ṣe ni Mariam ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó tán rẹ̀ àbí sọkúsọ ló wà lẹ́nu ẹ̀ ó ń tán rẹ̀ láyé ó máa bá ṣọ̀tá ni. Àtijọ́ wọ inú ẹ̀ pé a máa ṣe ọ̀tá fún Naomi ti jọ̀tá wa àti connive pé tí Naomi bá kúrò láàfin yìí àwa gan ò ní rest. Ìwọ wá sọ wípé so it means pé ìwọ ti ní lọ́kàn pé Naomi kó máa bá wa gbé láàfin. Wọ́n níyẹn ní yes o kò sí nǹkan tí Naomi fẹ́ ṣe kí Naomi jókòó kí Naomi ṣe kíni because Naomi ló gba òun lọ́wọ́ ikú. Ó gba ọmọ òun lọ́wọ́ ikú tí ò jẹ́ kó òun kú lánàá. Pé tó wáyé pé òun rọ́mọ òun up till now pé ṣé ikú ò wá yá jẹ̀ sí lọ. Ó ní Naomi ló gba òun àtọmọ ẹ̀. Kò sí nǹkan tí Naomi tún fẹ́ ṣe tó máa bí òun náà. Wọ́n ní ṣe ni Mariam sọ pé kó panu burúkú mọ́ ìwọ àti ta ni. Òun máa bá Naomi ṣọ̀tá kú ni. Ìyẹn ní tiẹ̀ nìyẹn o. Òun ti di ọ̀rẹ́ Naomi o. Láì fọ̀rọ̀gùn lọ́ba ní ìṣe ni Naomi ṣe ni Mariam. Wọ́n ní ṣe ni Mariam lọ sọ pé òkè tó á jẹ́ bẹ́ẹ̀ máa sọ nǹkan tó ṣe tí kábíyèsí máa fi hate ẹ̀ ìwọ àbáláàrú ẹ̀. Wọ́n ní ṣèbí Naomi ṣèbí ìwọ Ashley ó máa lọ táṣìírí ẹ̀ lọ́dọ̀ kábíyèsí o. Òun máa sọ fún wọn pé ó máa sọ fún kábíyèsí pé ó ti dúpù pẹ̀lú gbogbo atrocity tó ṣe fún kábíyèsí. Ó ṣe atrocity fún kábíyèsí 50 million tó gbà lọ́wọ́ kábíyèsí tó ló fẹ́ fi ṣe project fún ilé fún àwọn ará Ifẹ̀ project yẹn pé kò yẹ ẹ lówó tó bá sanwó yẹn wọ́n wá sanwó fún òun òun fẹ́ fi bẹ̀rẹ̀ project tó wá ti sanwó wàá dá 50 million kábíyèsí padà. Ìyẹn ló wá sọ fún òun pé ìwọ wá sọ wípé àṣẹ òṣìṣẹ́ kọ́bọ̀ ó kàn tán kábíyèsí. Wọ́n ló fi lọ ń ṣe ẹ̀fẹ̀ níṣojú Mariam. Wọ́n ní bí Mariam ṣe ń kà fún kábíyèsí lánàá nìyẹn.
wọ́n ní Mariam ó ní Ashley pé ó lè ní o project tó sọ pé òun fẹ́ ṣe kò yá òun pé kò ṣe nǹkan kan o. Kábíyèsí ni báwo ló ṣe máa ní kò ṣe ó ní wọ́n dìmọ́lìṣì iṣẹ́ yẹn pé àwọn onílẹ̀ dé wọ́n náà làwọn nílẹ̀ pé wọ́n destroy iṣẹ́ tóun ti náwó sí tóun ń ṣe lọ́wọ́. Wọ́n ní kábíyèsí wa ti gbàgbọ́ fún Ashley o pé wẹ̀ instead kí kábíyèsí tẹ̀ lọ wo nǹkan tí ó sọ pé wọ́n demolish wọ́n ní àṣé kò mọ̀ pé Ashley ń parọ́ fóun pé rọ́lá Ashley ń pa Ashley ò bíìrì nǹkan kan kò tiẹ̀ ṣe nǹkan kan tó jọ bẹ́ẹ̀ pé rọ́ ló fi ra gba 50 million lọ́wọ́ kábíyèsí tó ná jẹ. Wọ́n ní kábíyèsí nílò òótọ́ wọ́n ní kàn pé Ashley wá bẹ̀rẹ̀ sí ní sọ pé kinní kan. Wọ́n ní Mary tẹjọ plan láti dúpọ̀ òun ló wá táṣìírí ẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Wọ́n ní bí kábíyèsí kàn pé àwọn FCC àbí àwọn EFCC pé kó wá mú Ashley kan lọ tì mọ́lé kó wá owó òun jáde. Wọ́n ní ṣe Ashley bẹ̀rẹ̀ sí ní bẹ̀ kábíyèsí wọn á dáwó yẹn padà kò sí tó bẹ́ẹ̀. EFCC òun ò fẹ́ lọ fún ìyà jíjẹ lọ́dọ̀ àwọn EFCC torí wọ́n máa forí mọ́ òun dán. Ìyẹn ni kábíyèsí ní tòun kọ́ ló ń sọ ẹni ṣẹ̀ ló máa jìyà ìka tó bá ṣẹ̀ lọ báńgì ó yá pé kí àwọn EFCC ó ní kábíyèsí òun rí 20 million ní àkáǹtì tó bá di ìparí oṣù òun máa wá 10 million tó kù àbí 20 àbí òun máa wá ìtókù òun máa fi kún 30 million tó kù tó òun máa fi kún kókó jọ kó má mú òun lọ sí EFCC. Wọ́n ní bí kábíyèsí ní kì í ṣe tòun lòun ní Ashley ń sọ yẹn kan tó mú Ashley láti wá dúpọ̀ òun ní 50 million láì ṣe pé bóyá ó ṣiṣẹ́ yẹn pé Ashley wá tàn ó wá parọ́ ó ṣe gbogbo ó jà wọ́n lólè gbọ́dọ̀ wọn lọ jẹ́jọ́ ó gbọ́dọ̀ lọ sílé kìíní wọ́n gbọ́dọ̀ bá wọn gba 50 million òun jáde lọ́wọ́ ẹ̀. Wọ́n ní wọ́n ṣe ń kí Ashley mọ́lẹ̀ táwọn EFCC tó ń gbé lọ. Wọ́n ní àṣà àwọn méjèèjì wọ́n ní ìyẹn ló máa táṣìírí ẹ̀. Ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ yìí gùn ẹ ṣe bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa ẹ bá wa share ẹ bá wa like kẹ́dẹ̀ bá fi tó kù sí comment section ẹ ṣe gan.